Màwádà lórí ìkànnì Ìgbèrè FM 95.5 Amọ̀ Pàtìgèrò GRA Ìlọrin. Onírànà ọ̀nà àtọ̀ tí fẹ́ òtítọ́ fi rí ìjókòó láàrin ọ̀dọ́ tí gbàgbọ́pọ̀ fi dún mọ̀rìn báwọn tó ti wà nínú ìgbéyàwó. Ó fi rán ìlanilóye táwọn ọ̀dọ́ langa ohun ọ̀sọ́rọ̀ ọlọ́mọge tí ń palẹ̀ mẹ́ ìgbéyàwó gbọ́dọ̀ ní. Ẹ máa gbọ́ látẹnu atọ́kùn ètò ọ̀hún Barrister Abdulateef Abdullahi Asudaisi lórí Ìgbèrè FM lálálẹ́ Jímọ̀ Friday látàgò 9 gẹ́gẹ́ sáàgò 10 kù ìṣẹ́jú 15 9 to 9:45 p.m. Ẹ tún lè jàǹfààní àwọn iṣẹ́ mìíràn tó ń jáde lágbàlá Mawada Consult, the online courses on Islamic family law for marital counselors tí bá ní parí aáwọ̀ òun gbọdọ̀ rọ́sọ tó bá súyọ láàrin tọkọtaya pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọ̀dọ́ mùsùlùmí tí ń ṣẹ̀ṣẹ̀ yọrùn bọ̀. Ẹ̀rọ ìléwọ́ tẹ́ ẹ lè pè wọ́n sí ni 0815-830-1855 0815-830-1855. Ohun tí Mawada Consult wà fún ni kí ìdílé ó sì dùn tí gbọ́ngbọ́n ó sì tán sí. يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضحا سري إلهي بينهم وكن لي يا مولاي في موقف الحشر وكن لي يا مولاي في موقف الحشر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم من النار آمين. أدعوكم الله سبحانه وتعالى الحمد لله. أترى كاتجة فأساجد النبي محمد صلى الله عليه وسلم. Ànábì tí Ọlọ́run ọba àlékí ọlá rán kó máa jẹ́ ìkẹ́ fún gbogbo wa. Abẹ́ Ọlọ́run ọba àlékí ọlá àlékí àti kẹta àtọwọ́ fún ànábì kọ́lọ́n kó bá mú báwọn ará alẹ́ ànábì láwọn tán gbáfà pẹ̀lú tọ́lọ́run ọba àlékí ọlá fi rán ànábì sallallahu alaihi wasallam nínú wọn. Àtàwọn sàhábà ànábì láwọn tí wọ́n jura wọn lẹ̀ fẹ́sìn Ọlọ́run ọba tán jura wọn lẹ̀ fún ṣẹ́lá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àṣẹ́kù orí àsàlátù náà abẹ́ Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó máa kárí lórí gbogbo àwọn tá ń gbìyànjú lórí ànábì sallallahu alaihi wasallam tí dọjọ́ gbéǹde alkiyama. Gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe àdúrà lórí ètò wa atọrọ fún ẹni tí ó ṣe olùgbọ̀wọ́ ètò yìí abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo tí wọ́n fẹ́ ní ti dáadáa abẹ́ Allah subhanahu wa ta'ala kó ń ṣàṣe fún wọn. Èyí tó wá sọ kúrò níbẹ̀ láìdá abẹ́ Allah subhanahu wa ta'ala kó gbé jìnnà sí wa. Àwọn òbí wọn tí wọ́n jẹ́ kó máa yíwa pé ládé ètò yìí àwọn bẹ Ọlọ́run ọba àlékiọlá pé kó jẹ́ kó máa bá wọn ní bàbá àti ní màmá abẹ́ Ọlọ́run ọba àlékiọlá kó má ṣàṣe àlìjẹ́nà ní ibùdé sí fún wọn. Àti gbogbo àwọn tẹ́tí lọ́nà ọkọ̀ mùsùlùmí náà lọ́kùnrin wọn lóbìnrin wọn abẹ́ Ọlọ́run ọba àlékiọlá kó ṣe àlìjẹ́nà ní ibùdé sí kálukú wọn. Àwọn náà tá à ń sọ̀rọ̀ yìí náà abẹ́ Ọlọ́run ọba àlékiọlá kó jẹ́ kẹ́mi wá gùn lórí dáadáa kó gùn lórí àlàáfíà kó gùn lórí súnà nábì sallallahu alaihi wasallam gbogbo àtúbà ayá náà abẹ́ Ọlọ́run ọba àlékiọlá kó má ṣàpá wá lórí ẹ̀sìn Islam yìí ni. Àwa tọrọ fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa náà k'Ọlọ́run ọba àlékiọlá kó bá ṣàlékún dáadáa fáwọn náà. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe lérí ètò yìí
a máa gbọ́ ọ̀rọ̀ nísìnyí báyìí láti ẹnu àwọn àfáwà Sheikh Saad Sarumi tí wọ́n máa kà lọ fún wa àwọn àhàdíìsì tó jọ mọ́ ọ̀rọ̀ nìkáh ọ̀rọ̀ ìgbéyàwó àtàwọn nǹkan tó rọ̀ mọ́ tá a ti ń kà lọ nínú tírà Bulughul Maram min adillatil ahkam ti Sheikh Ibn Hajar al-Asqalani alayhi rahmatullah pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run Ọba àwọn Sheikh wa Saad Sarumi wọ́n máa tẹ̀síwájú níbi àwọn àhàdíìsì tá a ti ń kà lọ lẹ́yìn ìgbà tí a bá kú lọ́dọ̀ tiwọn tán pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run Ọba àlékiọlá èmi ọmọ ìyá yín nínú ẹ̀sìn Abdulsalam Aladodo èmi náà ó máa gbé yín rìn níbi apá kejì ètò wa níbi tá a ti máa kà fúnra wa ìwé tí àwọn barista wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ tí wọ́n pe àkọlé rẹ̀ ní Garment of Compassion a bẹ̀rẹ̀ rẹ̀ lọ́sẹ̀ tó kọjá pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run Ọba a tún tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ní náà àwọn barista wa náà abẹ́ Ọlọ́run Ọba àlekè alákùnṣe bá fi sọ rẹ̀ sọ wọn lórí ìrìnàjò tán wà bẹ̀ Allah subhanahu wa ta'ala kó mọ́ sàgbà lẹ́sìn lọ gbogbo wa jazakumullahu khairan. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Arúgbó fún Ọlọ́run Ọba. Alhamdulillah. Ẹ̀yin Ọlọ́run Ọba tí ó lára tó máa sí fún anna Muhammad sallallahu alaihi wa sallam fil mala'il a'la 'inda al-mala'ika yẹn bí ayé tó gọ́lọ́dọ̀ mala'ika wọn bá mú bá anna Muhammad. Sallallahu alaihi wa sallam. As-sakuba wa salatu kuma wa sahaba anna Muhammad. Sallallahu Kuma bá alaihi wọn wa sallam. tabi'in kuma bá wọn tabi'in. Àti gbogbo àwọn tó tẹ̀lé mọ́nà anna Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. Lónìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run Ọba subhanahu wa ta'ala a mú báàbù mi nínú tírà Bulughul Maram min adillatil ahkam tafawa Ibn Hajar al-Asqalani rahimahullahu ta'ala rahmatullah. Sọ ni pé ní ọ̀sẹ̀ tó lọ dá afárá àparí ọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú ìkéyàn kọyàn lẹ̀ ọwọ́ máa wọ ọgbọ́n àríkèrèkè yìí pẹ̀tọ́ láti gbà padà. ẹni kò gbà sí gbà padà lẹ́yìn ìgbà tó ti pé ẹ̀mẹ́ta tí yóò láǹfààní àti dá obìnrin padà kó jẹ́ ìyàwó yàn mọ́ ṣèyàn ti sọ́ déèwọ̀ fún àyàn. ló sì jẹ́ pé nígbà náà kó tó lè di èèwọ̀ fún yàn padà bí kọ́kọ́ lọ fẹ́ ẹlòmíì kó tó lè dàláàlì kó tó lè dàláàlì fún ìpadà bí kọ́kọ́ lọ fẹ́ ẹlòmíì lẹ́yìn ìgbà tó bá fẹ́ ọkọ mi òun náà yóò wọlé tọ̀ níwọlé tọ̀ bí ọkọ ṣe máa ń wọlé tọ̀ ìyàwó lẹ́yìn ìgbà náà ní ṣẹ̀ṣẹ̀ wá kọ̀ tó bá kọ̀ ní níwàá lẹ́tọ̀ọ́ fún ọkọ tó kọ́kọ́ kọ̀ lálàkọ́kọ́ ní láti fẹ́ padà àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣàlàyé fún wa kì í ṣe wípé ẹni tí wọ́n ṣe ìjọ fẹ́ra wọn lẹ́yìn ìgbà tọ́kọ àkọ́kọ́ kọ̀ tán ni kì í ṣe pé yóò wá lọ arrange pẹ̀lú ọkọ àkọ́kọ́ pé bá mi fẹ́ akúti mọ̀ pé ìlé fẹ́ mọ́ àfìgbà tí ẹlòmíì bá tó fẹ́ bá mi fẹ́ kọ́dà tún wọlé tọ̀ lẹ́yìn ìgbà tó bá wọlé tọ̀ tán wá yọ̀ǹda rẹ̀ fún mi èyí báyìí ní fún àbí jàchẹjọ síbẹ̀ náà àṣà àti mara wa tẹ́lẹ̀ eléyìí wọn kì í ṣe tí ẹ̀sìn wa yìí tó fọwọ́ sí. so ni pé ní òní báyìí wá ní àwọn àbọ̀ sí bíi báàbù mi ti ń sọ̀rọ̀ nípa al-kafa'atu wal-khiyar. al-kafa'atu wal-khiyar. òun ni kan pè ní al-kafa'a nínú èdè Lárúbáwá so al-kafa'a ni kéèyàn tó nǹkan ṣe dáadáa àbí kẹ́ yọ bára yé mu kéèyàn tó kéèyàn ní ẹ̀sìn tẹ̀sí kó wọ́n ní kéèyàn jọ ìbára ẹni kẹgbẹ́ níbi nǹkan yẹn sákùn lọ́kẹ́ wọ́n ní ẹ̀sìn tẹ̀sí kó àbí nígbà máa wọlé máa ń sọ owó rẹ̀ wọ́n pé wọ́n já sí pé oní àwọn abẹ́lẹ́ ìwọ̀n pè ní compatibility or suitability so kọ́ ẹ pé ọkùnrin tó fẹ́ yàn so ẹni tó fẹ́ wọ́n jọ bára wọn mu so ní ó yà lè jẹ́ nínú àhíyà ti ẹ̀sìn abala àkọ́kọ́ náà tápá àbẹ̀lẹ̀ pé mùsùlùmí bọ̀dọ̀ tánà bí sọ pé fadfar bidhati din tawbati tó bá fẹ́ yàn owó tó jẹ́ lẹ́sìn Ọlọ́run Ọba máa wà wò kó bá yá ọmọbìnrin yìí mo rí kò wá lẹ́sìn ní ìyàmọ́ kọ́dà ìṣẹ́mi rẹ̀ yìí òkú lè lo ìjáàbù pẹ̀lú mi kọ́dà ìwé lè tẹ̀lé borí ìṣẹ́jú kan àmọ́ wọ́n á nífẹ̀ẹ́ àìlọ́fà ó yẹ kí lè change ẹ̀ ó ṣe so ìwé ìwọ̀n ni àyàn ti kọ́kọ́ sí mistake dé ìbáwí lọ́ọ́ fẹ́ wọn báwọn. àbíkóbìnrin náà kóhun náà jẹ́ lẹ́sìn kó wá ọkùnrin tó jọ pé kò kẹ̀sìn kún rárá níṣẹ́ mutí ní sọmọ níṣẹ́ pé wọ́n gbé ẹni yìí sì dá lọ́mọkùnrin jẹ́ kí n fẹ́ ń change ẹ̀ èyí dáhùn nǹkan bá ń wo. ìwé ìhùn tí ìbálẹ̀ yẹn ṣe èyàn padà sí kí ni èyàn padà kábàámọ̀ pé kí ló tí mo dánwò ilé ìwò so ni pé ẹni tí àwọn àbájọ dọ́gba náà lè àjọ máa ṣe kí ni lèyìn jọ máa ń rìn pọ̀. nígbà míì náà wà ní náà a máa jẹ́ nípa level ẹ̀kọ́
tẹ̀sìn lásán yẹn. bẹ́ẹ̀ni tápá tẹ̀sìn lẹ kọ́kọ́ gbé kalẹ̀. tẹ̀sìn yẹn abala ẹ̀kọ́ lábọ́jà yẹ ẹni yìí á ọkẹ́kọ̀ọ́ gan-an. débi tí ó wù mí kẹ́ni tí mo fẹ́ kẹ́kọ̀ọ́ dé. so ìhun náà máa ń ṣẹlẹ̀ ń bẹ́ lápèjúwe ní sẹ́lẹ̀ ní dọ́kítọ́rà rẹ̀ sí dọ́kítọ́rà rẹ̀ àbí ẹ̀hún ní dọ́kítọ́rà rẹ̀ so eléyìí náà ní kíni o eléyìí náà ní obìnrin náà ní dọ́kítọ́rà tó tán bá fẹ́ra wọn. ó jọ bára wọn mu. ìgbésẹ̀ pé obìnrin wà ní doctorate degree lọ́wọ́ yóò wá lọ fẹ́ nìkan tí ó tó jẹ́ pé school science lòún mú káàkiri tíjà bá délẹ̀ yóò máa sọ pé. yóò máa fa àwọn èèbó kan tó tọ́ wọn máa wò pé àdánwò bá kóra mi sí báyìí tí wọ́n ti gbà tó ní wọ́n kọ́ gbó kiri kan ó ti búmi bẹ́ẹ̀ sì kò gbó àlàyé ní sí tó gbé kíni ẹ mọ̀ pé èèbó ẹni tó ti ní doctorate níbi rẹ̀ èèbó yóò sì kíni yóò lè àlè compare pẹ̀lú ọmọ secondary school ní pé àwọn àkàfà kéèyàn jọ sí kíni compatibility kẹjọ bára yín mu ẹni tó fẹ́ kó jẹ́ pé wà á tiẹ̀ ẹjọ́ wà on the same level ẹ̀wọ́n ní level ju level lọ àbí ọ̀kọ́ ni so level gbọ́dọ̀ ṣe déédéé ara wọn ẹni tó bá fẹ́. níbi ìwà ń kọ́. tọ́ bákan náà wà ní abala mìíràn tó abala kan náà tó ní yòó náà níbi ẹni tó mọ̀ pé àpèjúwe ní ti wọ ni èèyàn jẹ́jẹ́ ni ọ́ wọ́n á fẹ́ lọ fẹ́ wọ́n lọ fọmọ líle so dẹ́pẹ́ àbá ó ti yẹ tara rẹ̀ àbá ọmọ gáràjì kan ni gbogbo àwọn gáràjì kan wọn yà tara wọn o àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àmì sábà máa ń ṣèkìlẹ̀ wọn máa ń níwà pàǹlẹ wọn máa ń yà tara wọn. ìjọ kan mo kọjá lọ sí Ọ̀fà ní ọ̀yàn mo máa ń bọ̀ wálé mo wá rí bàbá kan ọmọ òun náà ọlọ́kọ̀ òun náà ni wọ́n fún bàbá àgbàlagbà kan tóun ti da àgbàlagbà wọ́n jọ fún sáà jọ ń fọ̀ ọ́n mọ́ra wọn bí ṣe ń lo owó fún tí ń ṣe kíkan tí ń sọ̀rọ̀ bí àpé ń bọ́ ọmọ inú rẹ̀ sọ̀rọ̀ bí ti máa fọ́ gún yín lójú máa ṣe kíkan wọn kò sẹ́wà òun sí so ó sì lè ẹ máa rí bí àgbẹ̀ ayé ń ṣàwàdà ẹ sì máa rí tọ̀hún sì ti bàbá tọ̀hún sì fẹ́ pa rẹ̀ tó bàbá tọ̀hún sì ń gẹ ẹ gbọ́ ọ̀ ẹ sì síríọ̀sì ẹ sì ń ṣe bí àwàdà bàbá tọ̀hún sì ní bàbá tí fẹ́ pa rẹ̀ ṣẹlẹ̀ báwọn ní ọlọ́pọ̀ lòun náà torí pé kí wọ́n á jẹ́ sí pé ìwọ tó wájẹ́ pé wájẹ́ pé ọmọ jẹ́jẹ́ ni ọ́ kódà wáyà àwọn èyí tẹ ọkọ̀ ẹnìkan ọ̀fọ́ kan rí ẹnìkan èyí tẹ bú àwọn èyí dábẹ́ mọ́ ọ wá ní pé ọ̀gbọ́ wọn lẹ́kì ọkùnrin ó sì gbẹ̀lẹ̀ ìtọ́jú rẹ̀ sì máa ń lé kókó ń gbogbo wa ọkùnrin ó sì wà wọn ó kí dáadáa ó sì kíní kẹ̀kẹ́ dáadáa òun nífẹ̀ẹ́ wọ́n fi àjẹ rẹ̀ wọ́n kò bá rẹ̀ bára yẹn mu. lọ fún yàn pẹ̀lẹ́ bíi tiẹ̀ náà tẹ́kùtọ̀ wọ́n ti sọ kẹ́lẹ́mọ̀ kan okun náà nù ni ọfà náà nù ni. pé Islam ó fẹ́ kọjá sí pé alkafa'a kájọ wà compatible kọ́kọ́ ṣe déédéé pẹ̀lú ìyàwó rẹ̀ lẹ́kọ̀ọ́ ní ọgbọ́n lóye ní ẹ̀sìn ní ìfarabalẹ̀. so ní pípé inú ènìyàn jẹ́ pé ọkọ àtìyàwó wọn fi lè ṣe kí ni wọn fi lè jọ gbádùn àwọn lápòjú ẹni sìn ẹwọ ẹni tó yẹ pé báyà gbogbo ìgbà klọ́ọ̀bù ni ìsẹ̀mí ti tiẹ̀ tó wọn fi tírèènì wọn nù ni yóò lọ klọ́ọ̀bù kò sí tó lè sọ. tọ ìwọ sì ní lọ́pọ̀lọpọ̀ gbogbo wá sí ni wọ́n lọ gẹ́gẹ́ sí ṣe pé wà lọ ṣẹlẹ̀ nígbà tí ọkọ bá ní tọ̀ já lọ wá sí ó sì ń sí àwọn ẹgbẹ́ rẹ̀ sì sọ wọn pé tọ̀ ní kíníkan ní klọ́ọ̀bù kan àbí patí kan. ẹ̀mí ò balẹ̀ mọ́. tó wọ́n fẹ́ lọ patí èyí tó máa ń pọ̀ táwọn ọ̀rẹ́ pè sí ìwọ sì fẹ́ lọ sí wá sí yóò rí pé òun ní ayé òun lára. àwọn tó pọ̀ òun náà ní ẹlẹ́sìn ọlọ́run lòun náà ìwọ náà ẹlẹ́sìn ọlọ́run lòun náà ìwọ náà ẹ bá ara yé mu. ó sì rẹ́gí báwọn. kọ́lá yóò sọ pé bí wọ́n sì ṣẹlẹ̀ lọ àfà àbí darling wọ́n àti ṣẹlẹ̀ abẹ́ lọ yẹn oṣù ọ̀la máa ní ẹ má gbàgbé o mo ti kọ́ sínú dáárì mi kíníkan gẹ́gẹ́ báyìí gbogbo kí ni wọn ìsẹ̀mí wọn yóò sì kí ni yóò rọrùn alkafa'atu wal khiyar kí náà pé alkhiyar òun náà ni kéèyàn make a choice kéèyàn ṣẹ̀ṣà kò pé nǹkan báyìí yóò tí n bá fẹ́ fọkàn tèmi òun yẹn báyìí mo fẹ́ ṣẹ̀yà sílámù tako bá fẹ́ fẹ́yàwó òun yẹn báyìí mo fẹ́ ṣẹ̀yà sílámù tako kẹ́ni pé ọkùnrin ọkọ tèmi o mo fẹ́ kọ́ ga ó sì gbẹ́lẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ mo fẹ́ kó kúrú àbí kò kúrú kọ̀ ga kò sí tó burú bẹ́ẹ̀ kẹ́ni pé wàhálà rẹ̀ ṣe pẹ́ sàmánẹ́kùn tó ọkùnrin tó ga tó sì gbẹ́lẹ̀ kí lẹ́nu ga tó wù lọ sọ̀rọ̀ èmi wà fẹ́ tèmi mo fẹ́ràn tó bá tẹ́rẹ́ tó wù ọ̀nà ni mo fẹ́ràn kó sanra kó ní àyà kó ní ẹ̀yìn àkàyàrò sẹ́yà sílámù ní gbogbo ní ọ̀nà gbogbo ẹ̀ sàtẹ̀ fóbìnrin kan wàhálà rẹ̀ ń pọ̀. Ọlọ́run gan sọ pé fáńkì tó máa tọ́ balakun minan nisa. máa tọ́ balakun minan nisa ẹ̀mú tó bá wù ẹsẹ̀ sam tó bá wù yín lòbí tó dùn yín nínú tó yọ yín nínú tó dùn máa yín ní obìnrin ní kẹfẹ́. bó ṣe wá lọ fún àwọn obìnrin bó ṣe wá lọ nípa tọkùnrin náà bẹ́ẹ̀ náà ló ṣe lọ nípa tọkùnrin náà. tó bá ọkùnrin yóò wọ ní tó bá wù nínú obìnrin
obìnrin náà ṣẹ̀ṣà ẹni tó bá wù nínú ọkùnrin. bọ́ abẹ́rẹ́ nǹkan tí mo kàn fẹ́ wọ́n pé káwọn èèyàn ṣàkíyèsí díẹ̀ náà ni pé lápèjúwe lóyún rí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin pọ̀ ní ìta tí wọ́n àti ìlọ́kọ. bẹ́ẹ̀ náà lọkùnrin náà pọ̀ níta bẹ́ẹ̀ ọkùnrin náà wá pọ̀ tí wọ́n ní ti yàwó. àmọ́ tí mo ká wò ni pé káyà kan wo abalẹ̀ àwọn kájọ wò ó so that ó jẹ́ pé bóyá Ọlọ́run lè lò ó ní gẹ́gẹ́ bí hálù ẹbí solution sí àwọn problem tí ń ṣẹlẹ̀ ní àwùjọ nípa pé àìtètè lólé ọkọ ẹni mo ti di 40 ẹni mo ti di 30 kiri kan mo ti rí ọwọ́ tí ń sọ mo ti rí ẹni tó ti 40 years wallahi láàrin tó pé compatibility yìí ni ò ti jókòó ó bọ̀lọ̀ ní nǹkan báyìí ó bọ̀lọ̀ sí báyìí ó bọ̀lọ̀ sí báyìí ó bọ̀lọ̀ sí báyìí wallahi láàrin wọ́n pé rí afẹ́fẹ́ wà yìí bó ṣe rí nù tó àwọn àlejò ta something ni tẹ́ pé kó rí báyìí nígbà míì ní àwọn nǹkan tẹ́yàn bá ń fẹ́ nígbà míì ó lè jẹ́ pé Ọlọ́run ti fi àdánwò kankan ó fi síbẹ̀ fún yàn wọ́n pé ẹnu kọ̀ọ̀kan wá gba kámú díẹ̀ kọ̀ọ̀kan yìí kò sẹ́rí padà ẹ̀kọ́ tọ́ ìjọlọ́run fẹ́ ni wọ́n rà ibi tọ́lọ́run fi orí ti tẹ́sùn báyà lọ́lọ́run fi sàánù rẹ̀ àmọ́ pé bẹ́ẹ̀ náà àyàfi báyìí náà ní dandandandan gbogbo èèyàn náà kọ́ lọ́lọ́run kádà pé kọ́ yẹ pé tó bá wù ọ́ yẹn lórí. lápòjú ẹ̀ nísìn ẹlòmíì Ọlọ́run ṣe ẹlòmíì ó ní diploma lápòjú ẹ̀ ẹlòmíì ní NC lápòjú ẹ̀ ẹlòmíì ní HND lápòjúwe ẹlòmíì wà ní degree lòun ti ní degree ti tẹ àbí ẹ̀kọ́ ni ẹlòmíì master lòun ní sáà mọ̀ pé ẹni tó ní master kó wá wò pé àwọn tó pé degree ló ní ọ̀yìn so kọ́ pé degree ẹ̀ náà master rẹ̀ náà gbé ọlá fún débi wípé ọkọ ẹni tó nífẹ̀ẹ́ rẹ̀ tó fẹ́ fẹ́ tí wọ́n tọ́jú rẹ̀ gẹ́gẹ́ nìsín pẹ́pẹ́ ẹni wọ́n ní gbogbo nǹkan tó yẹ mọ́ sọ pé ẹ̀sìn abẹ́lẹ̀ ẹ̀sìn mashallah abala àjọmọlúàbí mashallah àbúkọ́ máa ń pa àwọn ọ̀rẹ́ mi àbí àwọn kálíbà èèyàn táwọn bá rìn ká máa rí i pé dìgí ló ní ìbísí ní masters lò owó àwọn yìí ó sì fèwé mọ́ ó gbà ní àná bá ti wò ó tó sì rí pé ọkùnrin tí mo lè jura mi lẹ̀ fún lélẹ̀ gbogbo obìnrin mi náà ń gbà mí ìgbà mi bẹ̀rẹ̀ pé obìnrin mi náà yóò ṣàfẹ́ ọkọ náà ni pé ó ti pẹ́ kí n tó lọ́kọ tẹ́lẹ̀ náà pé ẹ ṣáàjẹ́ ká eléyìí náà nísìn a bá tún ní ká máa yanra nísìn àmọ́ bóyá òun náà tún bọ́ ẹ ṣáàjẹ́ kí n fẹ́ bẹ́ẹ̀ rárá o èèyàn fọkùnrin bẹ́ẹ̀ o wò ó wípé sẹ́ni tó lè jura rẹ̀ lẹ̀ fún ni tó ní bó ṣe jọ wípé ó ga jù lọ láwọn ibì kan ká ní pé nítòótọ́ ló fẹ́ ó wà bíra rẹ̀ pé tọ̀ ṣé mo ṣe tán láti jura mi lẹ̀ fún torí pé ọkùnrin ló lórí ilé kìsòbìnrin tó bá ti wá mọ̀ wípé o fẹ́ lọ́kọ ni ó ti mọ́kàn pé tó bá ti lọ́kọ ó ṣe tán àti jura rẹ̀ lẹ̀ fọkùnrin láti pàṣẹ láti dà ọ́ bó bá ṣe wù lọ́nà tí Islam fẹ́. so ìgbà wọn ni owó náà sì kí ni ọ̀là àlàáfíà òní kó débẹ̀ tán wà tí wọ́n máa banújẹ́ pé ọmọ àbí ọmọ mi mo ṣe tó ni ọmọ ẹlẹ́mù mi ni tí mo fẹ́ kó mo ṣe sọ kíríkan ọkùnrin ó bí ọ nínú ó wọn ó bí òun náà ní inú so àmúkẹ́ ìwọ́n máa sáré gbé ọ̀rọ̀ pé ọmọ ẹlẹ́mù yájú alọ́ nàbí àgbà ọ̀nà tó bá ti gbé wàhálà ọmọ àlèsí náà ni pé tọkọ wọn tó ń hànú mọ́nù ọ̀pọ̀lọpọ̀ wà ń ta lónìí bẹ́ẹ̀ pé wàláì wọn à ní ọkọ látara pé mo kàwé bí owó tèmi ti ga jù ní ẹ̀ka ti gẹ́gẹ́ fáwọn fẹ́lẹ́ yìí tó bá pọ̀ ọlọ́ba ti wọ ọmọlúwàbí kódà yẹn gbà míì èyí tí sábà máa ń rọrùn jù náà of course iná ní kọ́ ẹ pé ọkùnrin kóhun fẹ́ ọ tó ní secondary school yes kọ́ pẹ́lú secondary school fẹ́fẹ́ àbúkọ́ pé kódà kò lọ níwèé kò sí bá bá school lọ lápòjú yẹn ó sì pẹ́ ènìyàn nílá káyì ó ṣe kí ní gbogbo dùgbẹ́ alẹ́ yà èyí tó mọ ṣe tó yẹ pé èyí yóò ṣe wá kọ́ mọ àwọn rẹ̀ náà pé sórí àwọn ìbòmí máa ń wo ọmọ bá fẹ́ ọkùnrin máa ń wo ẹni tó fẹ́ fẹ́ ṣé làákàyè rẹ̀ pé dáadáa so kí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí sábà ṣàkíyèsí àbá àwọn tó bá jẹ́ lẹ́kọ̀ọ́ náà máa ń mọ iyì rẹ̀ àwọn ti wo pé ẹni yìí lóòótọ́ kò ju secondary school lónìí àbí diploma lónìí but làákàyè rẹ̀ mú ó mi pé báyàwó láwọn challenges kan tó fèsì ní òjò kó tètè rí opportunity kóhun náà ti kẹ́kọ̀ọ́ síwájú eléyìí téèyàn bá fẹ́ eléyìí ọkùnrin sábà máa ń wò pé téèyàn bá fẹ́ eléyìí yóò jàdá yóò dáa yóò náà ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ ká mẹ́nu bà hadithi tó ní pé alkafa'a ń pè ní compatibility so àwọn afẹ́ ka hadith àwọn Abdullah ibn Umar radiyallahu ta'ala anhu nínú afẹ́ ka àwọn Abdullah ibn Umar radiyallahu ta'ala anhu wọ́n ní بسم الله الرحمن الرحيم عن ابن عمر رضي الله عنهما قال
قال رسول الله صلى الله عليه وسلم العرب بعضهم أكفاء بعض والموالي بعضهم أكفاء بعض إلا حائكا أو حجاما رواه الحاكم وفي إسناده راو لم يسمى واستنكره أبو حاتم وله شاهد عند البزار هو أما معاذ بن جبل بسند منقطع حديثي أن طب حديثنا وفاء عبد الله بن عمر رضي الله عنه عبد الله بن عمر استماع صو àti sọ̀rọ̀ sẹ́yìn tó pọ̀ lónìí àní lọ síbi ìtàn báyìí tó afọ عبد الله بن عمر wọ́n ní pé wọ́n ní al-Arab wọ́n ní àníbi sọ̀rọ̀ sọ pé al-Arab ba'duhum akfa'u ba'd àwọn tán jẹ́ àwọn Lárúbáwá ba'duhum akfa'u ba'd apá kan nínú wọn wọ́n máa jẹ́ akfa'u ba'd tó ní pé àwọn ni wọ́n ṣe kí ni àwọn ni wọ́n bá ara wọn mu ilé Lárúbáwá ni nípìnlẹ̀ ilé náà ń jẹ́ Lárúbáwá bẹ́ẹ̀ náà àwọn lábàpìlẹ̀ so àwọn méjì wọn ni akfa'u ba'd wọ́n bá ara wọn mu wọ́n lọ pẹ̀lú ara wọn so yóò bá wọn wọ́n ní pé bákan náà wal mawali ba'duhum akfa'u ba'd àwọn tán bá sì jẹ́ ẹrú ní pé ẹrú ló wà lóko ẹrú tẹ́lẹ̀ wọ́n ti wá yọkùn ẹrú kò ní ọrùn rẹ̀ náà ti dọmọlábí so àmọ́ ìwọ̀n jẹ́ pé mọ́wúlá fúlàn ẹrú tí lágbájá sọ dọmọlábí ní pé láwọlébájá yẹn ló ní wà láàwù rẹ̀ tó bá fẹ́ sí láyé ó fẹ́ sọ lọ́lé ọkọ ó fẹ́ lọ́lé ọkọ fúnra ẹni ó fẹ́ sí gbogbo nǹkan ni ó mọ̀ dáyọ̀ àwọn sọ́dọ̀ ẹnìyẹn tó kó òun ló ṣe kí ni òun ló túkùn ẹ̀kọ́ lọ́rùn rẹ̀ òun ló sọ dọmọlábí so wọ́n àwọn màwálí àwọn tó wá jẹ́ ẹrú lọ́kùnrin bẹ́ẹ̀ náà akfa'u ba'd àwọn náà wọ́n máa jẹ́ pé kí ni àwọn náà wọ́n bára wọn mu wọ́n jọ fìtì ara wọn àdìsí tí ń ká yìí so àwọn onímọ̀ sọ pé ó ní àwọn ìdíkù dọ̀ọ́yìn fún mi àwọn sọ pé dọ̀ọ́yìn fún mi kódà àwọn sọ pé mi sọ pé mọ̀ọ́dọ́ rẹ̀ ni àmọ́ níta fẹ́ mú bẹ́ẹ̀ inshallah ń bọ̀ wá lérí rẹ̀ àdìsí náà mo sì wà tó Ibn Hajar al-Asqalani rahimahullah ta'ala nígbà míì wọ́n á kó àwọn àdìsí kan wá ní àwọn òṣùlù tó máa ń lò nìyẹn ibi tíra wọn òṣùlù tó ń lò ibi tasnifu tíra wọn nìyẹn wọ́n kọ́kọ́ kó àwọn àdìsí kan tó kọ́ dọ̀ọ́yìn ní tẹ́ pé mí pé àwọn mìíràn àwọn nǹkan tí máa ń lo àdìsí wọn fi ń ṣe stidlali tẹ́tẹ́lẹ̀ wọ́n máa fi ń ṣẹ̀rí so wọ́n á kó wá wọ́n ẹ̀sọ́ wá kó àwọn àdìsí míì wá tó ń jẹ́ sọ̀híhù tí ó padà wá na èyí hùn mí pé èyí táwọn èèyàn fi ń ṣẹ̀rí tí ó jẹ́ dọ̀ọ́yìn fún yẹn ń bẹ nínú àkọọ́lẹ̀ wọ́n kó wá fún ọ wọ́n mú wá fún ọ òhò tí wọ́n náà ti máa yíwọ̀n náà nù wọ́n á fún ọ láwọn èyí tó ṣe kí ni o tó lálàáfíà tó ẹ pòun gẹ́gẹ́ láàmú fi ṣe kí ni o láàmú fi ṣẹ̀ sí àmọ́ wọ́n kọ́kọ́ sí àwọn yàrá nísìnyí wọ́n kọ́kọ́ ti àdìsí yẹn àwọn onímọ̀ nípa àdìsí dọ̀ọ́yìn fún ni àti kàṣíwájú bọ́tà táwọn sàlàyé lọ a máa gbọ́ tó fà tí àdìsí yẹn fi ṣe kí ni o fi jẹ́ dọ̀ọ́yìn fún tó wá ní pé àwọn bákan náà àwọn tán jẹ́ àwọn mọ̀wálì ibi tàti lọ nìyẹn pé àwọn tán jẹ́ àwọn ẹrú tí wọ́n ti sọ lọ́mọlábí àwọn yìí wọn náà bára wọn wọn ni illa haikan aw hajjaman àyàfi ẹni tó bá jẹ́ ẹni tí máa hun nǹkan báyà hun sọ ni àbí hun kìíní kan ni tó yẹ haik náà tó ti ṣe ẹ̀yà kan ní sẹ́rẹ̀ àbí aw hajjaman àbí ẹni tí ó bá sì jẹ́ ẹni tí máa ń dégò tó pé kíni gbogbo àwọn kíni ẹni pé iṣẹ́ yẹn ni wọ́n bá yí pé nígbà yẹn àwọn iṣẹ́ tí ò sí kíni kò lé owó lérí kò ní àwọn yẹn máa ń fojú yẹpẹrẹ wo àwọn tí wọ́n bá ń ṣe tó kíni ń ṣe kíni náà ní ṣe àbí kan sọ lásán náà àbí sàn kan kíní kan lásán tó àbí kan ń bí fún kíní kan lásán ọ̀já náà kan kíní kan wọ́n máa ń fojú pé ojú kékeré wò wọ́n lónìí àbí lónìí nǹkan lẹ́rìí pé ó ti di owó ńláńlá àbá ẹlòmíràn ní àwọn ẹ̀mọ́ká bẹ́ẹ̀ ló ti kọ́ ńláńlá bẹ́ẹ̀ òsì bẹ́ẹ̀ bákan náà wá ní náà táwọn ń sọ̀rọ̀ hajjaman torí pé kí ni àwọn ànábì mú hadith yìí wá kí n sọ báwọn torí pé hajjaman táwọn ń sọ̀rọ̀ hijama wọn ní sọ títún develop ní sìn òun pè ní cupping àbí ọ̀pọ̀ ni so òun jẹ́ weaving eléyìí jẹ́ cupping àbí knitting so ní títí aláwọ̀ yẹn so ẹ̀yà kan yẹn bọ́ tẹ́ bá wá ń sọ̀rọ̀ nípa cupping ní sí báyìí so ẹ rí pé àwọn bí àwọn cup kéékèèké báyìí ni wọ́n ṣe kí ni wọ́n fi ń ṣe hijama ní sìn wọ́n á sọ pé ó ti ní àwọn ètò kọ̀ọ̀kan nípa ìjọba àwọn àpèjẹ ìjámà sẹ́wò lápèjúwe ní sí ìbáyìí ni pọ́ìntì rẹ̀ ní ìjábà ẹni tí ó ní ààrẹ kẹtí ń ṣe lára pọ́ìntì rẹ̀ ní wọ́n wà bẹ́ẹ̀ àmọ́ ìgbà yẹn ni àwọn kan máa wọ́n mú bí ìwọ̀n báyìí wọ́n fi síbi ojú wọ́n sí bẹ́ẹ̀ wọ́n sà wọ́n á gbé ẹnu ó gbé wọn yẹn síbẹ̀ wọ́n á máa fẹnu fa bí ẹ̀jẹ̀ yẹn so gbogbo kinní wọn yẹn ó fa jẹ́ pé ẹlòmíì ò pé irú iṣẹ́ ò lè eléyìí so
bó ti wá rí òun ní sọ ní pé àwọn ìwọ̀n nìkan mí pé àwọn yẹn là ní fọmọ fún àwọn ìwọ̀n ní àti wọn wà compatible pẹ̀lú ṣẹ́gẹ́dìsì máa ń hàn ẹni tó ń bí fò ọ̀wà compatible ẹgbẹ́ pé tí wọ́n fi ìyá péjú àbí tí wọ́n sọ àbí tí wọ́n dá ẹni kọ́ wà compatible ẹni tí ń tún ṣe kí ni o tí ń ṣe iṣẹ́ ìjàmọ̀ tí ń fa ẹ̀jẹ̀ tí ń dégò àlùmọ́ náà ṣe kí ni ọ̀wà compatible àdìsí pẹ̀lú èèyàn tó bá dàbí wù ẹ̀ náà pàpà compatible pẹ̀lú àwọn level tá à ń sọ yìí tó mọ̀ wọn tó wọ́n bẹ̀ pé òun lò sí wọn ní level so bó ṣe wá rí yìí ni àwọn ìpín wa ìṣẹ̀lẹ̀ ìsìlámù ní ọ̀gbọ́láfẹ́ nìkan lé rẹ̀ nìkan láti sì yára tó dọ̀ afa àdìsí yẹn yẹn ìṣẹ̀lẹ̀ ìsìlámù òbíwọlé èso ìbẹ̀rù ọlọ́run ọba ní pàtàkì inna akramakum inda Allahi atqakum àlùkò nípa ẹni tó lápọnlé jù lọ́dọ̀ ọlọ́run ọba nínú yín òun náà lẹni tó bá páyọ̀ ọlọ́run ọba jùlọ tó pé ìpáyọ̀ ọlọ́run ọba lèèyàn máa fi ń excel lèèyàn máa fi ń ju ẹgbẹ́ èèyàn lọ so lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ò ní nǹkan tó fi bó ṣe pupa tó bó ṣe dúkúrú tó bó ṣe ń dá tó bó ṣe ga tó bó ṣe bàbà tó bó ṣe kúrú tó bó ṣe gbámẹ́lẹ̀ tó bó ṣe sẹ́kẹ̀lẹ̀ bó wá ṣe lè kó rí ní ẹ̀dá kọ́dà káyọ̀ pé èèyàn họ́gìlì jù láyé so lókùngbà tó wá ti páyọ̀ ọlọ́run ọba ìwọ náà ọlọ́run fẹ́ ẹjẹ́ kan sáré lọ bìkan bẹ̀rù ẹ wo Luqman al-Hakim bàtàwọn onímọ̀ bẹ̀rẹ̀ sí ní ròyìn rẹ̀ wọ́n ròyìn pé ètè galizu shafatain galizu nìkan galizu shafatain tá bá wo ètè rẹ̀ báyìí ó nípa ètè lásán subhanallah wọ́n á wò pé imọ̀ rẹ̀ aftos ó pẹlẹbẹ wọ́n á wò gègésẹ̀ rẹ̀ báyìí ó ti ṣe kí ni ó fọ́n kẹ̀kẹ̀kẹ̀ gbogbo ẹ̀ ó ṣe kí ni ó ti ọbẹ̀ so ilé tẹ́yẹ pé tẹ́yẹ bá rí rí sí wọn ẹ pé ẹ wá wo ṣe wá rí wọn ọlọ́run sì kí ni o ọlọ́run sì sọ ẹ̀nà Al-Qur'an al-Karim ọlọ́run palẹ̀ torí kí ni nítorí tawhid ọlọ́run sì wà bọ̀ sínú bọ́lá pẹ̀lú atina Luqman al-hikma nípa àdéṣùkú nílá ẹ̀wù báwọn tó bẹ̀rẹ̀ tí ó lọ ni pé ọlọ́run ò wo pé bẹ́yẹn sí ọ̀rọ̀ rẹ gbogbo ṣètò iná lọ́la yẹn lórí lá sọ́ọ̀rì kún ọlọ́run ní mo sọ yìí níparí àdéhìí pé walakin yanzuru ila qulubikum wa a'malikum ọlọ́run ní tí mo ní ti fẹ́ wọ́n ní pé ọkàn yín àti iṣẹ́ tẹ́ bá ṣe náà ni ọlọ́run ò ní wá sọ rẹ ẹwà rẹ sí tó kọ́ ọlọ́run lọ́pẹ́ rẹ abilábá ni ọmọ ẹ̀yìn tí ń bẹ́ẹ̀ náà kàn rẹ iṣẹ́ rẹ̀ wọn ga wá kó wẹ̀ sí pé ẹni tó ṣe pàtàkì lọ́dọ̀ òun ọlọ́run ọba jù tó lápẹ́ lọ́dọ̀ òun náà tó bá jẹ́ ẹni tó páyà ọlọ́run ọba pé tó wípé àwọn ìpè àdìsí yóò àdìsí da'if ni wọ́n á mú wáyé pé tó gbé tó fà ní pé wọ́n ní wàfíìs náà ní wàfà wà Hakim an-Nisaburi rahimahullah ta'ala wọ́n sọ Mustadrak pé wọ́n ní àwọn àgbà àdìsí wa wọ́n ní wàfíìs náà di yí rawin àwọn onímọ̀ ní pé in bẹ́ẹ̀ bí náà di àdìsí tí àfà wà Hakim gbà wáyé nínú Mustadrak wọn wípé rawin lam yusamma àwọn wípé pé wọ́n àdákọ̀ rẹ̀ wọ́n àdákọ̀ yẹn wastankara Abu Hatim Abu Hatim pé àdìsí munkar ni pé tán pè ní àdìsí munkaru ni àdìsí pé ẹni tó jẹ́ da'ifu ẹnìyẹn ó wá gba àdìsí kan wá àdìsí yẹn wá lọ khalafa àdìsí tí àwọn fi kọ́ gbà wá àbí man huwa awthaqu minhu so àdìsí munkaru ni so nípa ẹni tó yẹ pé ó bá sọ̀rọ̀ báyìí masha Allah so ìwọ tó wá gbọ́rọ̀ lọ́wọ́ àdìsí ìwọ tó gba àdìsí tó yẹ pé àrí ọjẹ́ ìrìtẹ́ tẹ́lẹ̀ náà ó dé dáradà pé ká ní pé ọ sọ̀rọ̀ tá la fẹ́ gbà kọ́ wa máa takò kọ́ ọ̀rọ̀ tó bá gbà wá kọ́ wa takò ẹni tí ẹ pé àmọ́ pé eléyìí tó bá sọ̀rọ̀ bá bó ṣe rí náà ni bó ṣe tó pé ó sì tẹ̀lé ní ọ̀rọ̀ tó. Jazakumullahu khairan bóyá ká dá dúró níbi hadith tẹ́ ti kà fún wa yìí náà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba tó bá di lọ́sẹ̀ tó kọjá ẹ tún bá wa tẹ̀síwájú níbi àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ hadith náà àtàwọn míì náà tó bá tún jọmọ́ àbí Allah subhanahu wa ta'ala kó bá ṣàlékún dáadáa fún un. So ní ìtẹ̀síwájú bismillah salatu wassalamu ala rasulillah pẹ̀lú tí à ń bá lọ nínú ìwé Garment of Compassion. Àwọn barista wa ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá pé àwọn fẹ́ jẹ́ ká mú láti ìpìlẹ̀ gangan kí ni àwọn tí wọ́n yàtọ̀ sí pé barista ló kọ ìwé síwájú ká tó máa sọ àwọn nǹkan tí barista kọ nínú ìwé gangan àwọn tí wọ́n gbé ìwé yìí tán gbé wò fún pé ẹ̀yin náà yẹ̀ ìwé ìwé wọn ti kọ̀wé kan nípa nǹkan báyìí kí ni táwọn náà sọ nípa rẹ̀ so ẹni àkọ́kọ́ tá a kọ́kọ́ fẹ́ wo ohun tí wọ́n sọ nípa ìwé Garment of Compassion yìí ká bá fi lè máa rú ìwé tá a fẹ́ kà àti pé kí ló dé tó fi ṣe pàtàkì tá a fi ń ka ìwé yìí fúnra wa tá a fi ń ṣàlàyé àwọn nǹkan tó wà nù rẹ̀ fúnra wa ẹni àkọ́kọ́ tá a kọ́kọ́ gbé nǹkan tí wọ́n kọ nípa ìwé yìí tán kọ nípa rẹ̀ yẹ̀wò òun ni àfáà wa tí a ń pe orúkọ wọn ní Sheikh Wail Ibrahim ọmọ Australia ni àfáà
so àwọn náà máa ń ṣe àwọn ìgbìyànjú lórí àwọn ọlọ́kọ̀ ọ̀jọ̀kan páńpẹ́ àwọn èèyàn sójú ọ̀nà ẹ̀sìn Ọlọ́run ọba àwọn náà sì ti kọ àwọn ìwé kọ̀ọ̀kan nípa àwọn nǹkan tí ó jọ má lámàrí ìgbésí ayé àwọn ènìyàn gẹ́gẹ́ bí àpẹẹrẹ wọ́n kọ ìwé kan nípa báwo làwọn èèyàn tó bá jọ wípé Ọlọ́run fi àdánwò ìmọ̀ wo kúrò máa wo ìwòkuwò gẹ́gẹ́ bí pornographic content àwọn kan táwọn èèyàn máa ń pè ní blue film àwọn kan ti wà jọ pé Ọlọ́run ti fàdánwò rẹ̀ kàn wọ́n ti jìn sínú rẹ̀ wọn ò lè má wò so àfáà Wáìlì Ibrahim tá à ń sọ̀rọ̀ yìí àwọn náà kọ ìwé nípa rẹ̀ nípa irú nǹkan yẹn láti ṣàlàyé fáwọn èèyàn pé tọ ìwọ tó bá ti jìn sínú nǹkan náà ọ̀nà wo ló fi yọra rẹ̀ jáde kó bẹ́ẹ̀ àwọn kan ló gbọ́dọ̀ mọ̀ àwọn kan ò ní gbọ́dọ̀ bákan náà ìwé halal sex and intimacy tá a ṣàlàyé kányìn ká tó mú eléyìí àwọn gangan fúnra wọn ní àwọn náà láwọn fídíò táwọn náà fi ṣàlàyé ìwé halal sex and intimacy Barrister akọ gẹ́gẹ́ bá náà ṣe ṣàlàyé rẹ̀ ẹni tá à ń sọ yìí kí sọmọ Nàìjíríà o bò torí pé àwọn náà rí pàtàkì tó wà nínú ìwé tí Barrister akọ tó mí ni pé ìwé tán kọ èyí tá a kọ́ kà lọ àti èyí tá a tún fẹ́ kà yìí kì í ṣe fún àwa mùsùlùmí Nàìjíríà nìkan gbogbo àgbáláyé ni wọ́n ti ń kà àwọn tí ìsara Nàìjíríà gan ka ìwé halal sex and intimacy tá a kà parí hùn so àfáà yìí náà wà lára àwọn tán kà tán jẹ́ àǹfààní bẹ́ẹ̀ táwọn náà tún wá gbéra wọn jòkó pé àwọn ó ṣe fídíò láti fi sọ àwọn àǹfààní táwọn ń rí kà nínú ìwé yìí wọ́n sì ṣe é níbẹ̀ lórí YouTube wọn so Sheikh Wáìlì Ibrahim ọmọ Australia òun ni àfáà náà àwọn náà wá kọ ohun táwọn pè ní forward síbi ìwé yìí so forward mi ni pé ọ̀rọ̀ ìtìsíwájú kó tó di pé yóò kàwé mo kọ́kọ́ sọ ẹ kọ́kọ́ ka nǹkan kan àwọn gbóná kọ̀ọ̀kan náà látọ̀dọ̀ ẹni tó jẹ́ pé òun náà ti ka ìwé yẹn so àbí nígbà míì ó ní ẹni tó kọ̀wé gangan fúnra rẹ̀ máa ń kọ forward fúnra wọn nígbà míì so àfáà sọ wípé lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì ká mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí láwọn àlámọ̀rí tó jẹ́ wípé àwọn èèyàn sábà sọ̀rọ̀ nípa rẹ̀ àbí táwọn èèyàn bá sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n kàn ara ré kọjá lórí rẹ̀ òun náà ni ọ̀rọ̀ tó jọ mọ́ ọ̀rọ̀ ìbálòpọ̀ a sì ní ìdí àwọn ìwé particularly fún àwọn tó bá jọ wípé wọn ò gbọ́ Lárúbáwá àbí wọn ò lè ka tírà Lárúbáwá tó wípé àwọn ìwé wà tó sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ tó jẹ́ wípé ní Lárúbáwá làwọn àfáà fi kọ kì í ṣe gbogbo èèyàn ló lè ráwọn nǹkan báyẹn kà àbí kì í ṣe gbogbo èèyàn lọ́wọ́ rẹ̀ lè tó àwọn nǹkan báyẹn so wọ́n wá ń sọ wípé a nídìí irú àwọn nǹkan bẹ́ẹ̀ fún àwọn tó ń jẹ́ àwọn mùsùlùmí pàápàá jùlọ àwọn tó bá jẹ́ wípé èdè táwọn máa ń sọ lẹ́nu English ni èdè wọn yóò rọrùn fún wọn láti lè kárú àwọn nǹkan bẹ́ẹ̀ wọ́n wá nítọ̀ ìwé Government of Compassion tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n ló sọ̀rọ̀ nípa nǹkan tó pọ̀ gan gẹ́gẹ́ bí àpẹẹrẹ wọ́n máa pẹ̀rẹ̀ wọ́n ló sọ̀rọ̀ nípa pé kí ni ẹ̀tọ́ tí ọkọ àti ìyàwó tí wọ́n ní láti fúnra wọn àwọn nǹkan wo ló jẹ́ èrè ìgbéyàwó tí a máa ń rí nínú ìgbéyàwó tí wọ́n fi mọ̀ pé ìgbéyàwó tọ́lọ́run fi mí sínú rẹ̀ yìí ìgbéyàwó aláyọ̀ ìgbéyàwó alárinrin ni bẹ́ẹ̀ náà ni wọ́n sọ wípé ìwé yìí gẹ́gẹ́ bí táwọn ti kà nínú rẹ̀ ó fojú wo ìbálòpọ̀ láàárín ọkọ àtaya báwo ló ṣe yẹ kó rí kí làwọn nǹkan tẹ̀sìn fi lélẹ̀ fún wa àwọn nǹkan wo ni nǹkan ẹ̀tọ́ àwọn nǹkan wo ni nǹkan èèwọ̀ tá a gbọ́dọ̀ jìnnà sí tí wọ́n sọ pé tọ̀ lára táwọn tún wá rí mú níbi ìwé yìí òun ni wípé àwọn nǹkan kan bẹ tó rò mọ́ ọ̀rọ̀ ìbálòpọ̀ láàárín ọkùnrin àtobìnrin táwọn èèyàn ti sì gbọ́yé àwọn nǹkan kan bẹ tó rò mọ́ ọ̀rọ̀ ìbálòpọ̀ láàárín ọkùnrin àtobìnrin táwọn èèyàn ti sì gbọ́yé so tí ìwé yìí náà tóun náà tún ṣàlàyé rẹ̀ bákan náà wọ́n ní so ẹni tó kọ̀wé yìí ìyẹn Barrister àfáà ń sọ Sheikh Wáìlì Ibrahim ń sọ nínú táwọn kọ kalẹ̀ nípa ìwé yìí wípé ìwé yìí àwọn rí gẹ́gẹ́ bí wípé kéèyàn kírètì avenue àbí ààyè fún èèyàn láti wá wí tẹnu rẹ̀ àbí láti wá ka nǹkan tó jẹ́ wípé tóun náà ń rò lọ́kàn ní pé àbáyé ló ṣe kó rí ẹnìkan sì ti bá a kọ kalẹ̀ àmọ́ irú ẹni bẹ́ẹ̀ wá kọ kalẹ̀ fún un nílànà bọ́lọ́run bá àlékè ọlá ṣe fẹ́ àdúrà Nábì sallallahu alaihi wasallam náà ṣe pa wá láṣẹ so eléyìí òun ni n tó jẹ́ forward láti ọ̀dọ̀ Sheikh Wáìlì Ibrahim káwá mú ẹlẹ́ẹ̀kejì eléyìí òun ni èyí tó kàn lẹ́yìn ti forward òun ni wọ́n pè ní reviewers note téèyàn bá kọ̀wé àwọn nǹkan ń bẹ tó jẹ́ wípé àwọn ni wọ́n review ìwé téèyàn kọ ni wọ́n wo owó ẹni tó bá kọ̀wé tó jẹ́ pé ìwé tó kọ nísìn ó deal pẹ̀lú ọ̀rọ̀ ìlera yóò wá gbé fún ẹni tó jẹ́ pé òun mọ̀ nípa ìlera gẹ́gẹ́ bí medical doctor yóò wá nítọ̀ ẹ kà á ẹ wá bá mi review rẹ̀ tí mo kọ yìí tó lọ pẹ̀lú ètò ìlera gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ jẹ́ kó lọ tá bá kà á tán bá rí pé ó lọ pẹ̀lú standard medical practice wọ́n ní ọ̀yá ẹ lè gbé jáde tó bá jẹ́ pé ó ní àwọn ibìkan tó yẹ kán tún ṣe wọ́n sọ pé ọ̀yá ẹ jẹ́ ká tún ṣe lára àwọn tó wá review ìwé yìí àwọn náà làwọn bàbá wa àwọn àfáà wa Sheikh Professor Abdulwahab Muhammad Jamiu Ẹlẹ́ṣin so wọ́n gbé fún wọn pé káwọn náà kí wọ́n yẹ ìwé yìí náà wò Professor Ẹlẹ́ṣin àwọn ni present Islamic law
head àwọn ni president professor of Islamic law àwọn náà sì ni wọ́n head department of Islamic law ní faculty of law Kwara State University Malete so àwọn náà wá wo ìwé yìí pé tọ̀ gẹ́gẹ́ bí ẹni tó gbọ́ òfin ẹ̀sìn Ọlọ́run ọba ayé àti sunnah Nabi sallallahu alaihi wasallam àti àwọn àlámọ̀rí tó jọ mọ́rọ̀ fíkíhù nípa pé báwo làwọn nǹkan tá a gbọ́dọ̀ máa ṣe nínú ẹ̀sìn èwo ló tọ́ èwo ni ò tọ́ agbọ́nrin ibi táwọn ti fi gbé ìwé yìí yẹ̀wò nù ni pé nǹkan táwọn barista kọ kalẹ̀ sínú ìwé yìí o tó lọ pẹ̀lú òfin Ọlọ́run ọba àti sunnah Nabi sallallahu alaihi wasallam tó wá sọ pé ọkọ gbọ́dọ̀ ṣe báyìí sọ́lọ́ ní kò ṣe bẹ́ẹ̀ tó tọ́ ìyàwó gbọ́dọ̀ ṣe báyìí sọ́lọ́ ní kò ṣe bẹ́ẹ̀ tó tọ́ ọkọ àti ìyàwó kò sí tó bá burú níbi tó bá ṣe nǹkan báyìí nípa ọ̀rọ̀ ìbálòpọ̀ sọ́lọ́ ní kan ṣe bẹ́ẹ̀ sánàbí ní kan ṣe bẹ́ẹ̀ tó tọ́ ntí àwọn tí professor ẹlẹ́sìn kọ́lọ́n wa ṣe àlékún dáadáa wọn táwọn fi gbé ìwé yìí yẹ̀wò nìyẹn á sọ àwọn kókó tí wọ́n mú wá náà o pẹ̀lú òyìnbó Ọlọ́run bá àmọ́ síwájú ká tó mọ sọ ká sí ojú òpó lẹ̀ fáwọn tí wọ́n bá fẹ́ pè wọlé pé wọ́n fẹ́ dá sẹ́tò àbá níbi ẹ̀yẹ̀ kan tàbí kejì tí wọ́n fẹ́ béèrè so orí nọ́mbà táwọn pè wá sí òun náà ní 09072386975 09072386975 tàbí ká pè sí orí nọ́mbà 08134644877 08134644877 jazakumullahu khairan. so gbadúgbò sọlẹ́sìn bẹ̀rẹ̀ sí kọ review tiwọn nípa ìwé Garment of Compassion yìí wọ́n nígbà tí barista tí wọ́n mú ìwé yìí wá fún wọn pé tó àwọn tó ti kọ̀wé kan o ó sì dá lórí nǹkan báyìí àwọn fẹ́ jíkẹ́ bá wọn gbé ìyẹ̀wò nípa wípé ìwé yìí o tó lọ pẹ̀lú òfin ẹ̀sìn nítọ́lọ́wọ́n ọba àlékè ọlá tó pa wá láṣẹ ká ṣe síwèé yìí lọ pẹ̀lú rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ń gbà wá ní ẹ̀jú pé ká jókòó tí ìṣèwé yìí lọ pẹ̀lú rẹ̀ pẹ̀sẹ̀ lẹ́ṣẹ̀ ní nǹkan àkọ́kọ́ táwọn kọ́kọ́ ṣe ni wípé ìwé halal sex and intimacy tá a kà kẹ́yìn nì wọ́n láwọn àwọn lọ mú àwọn wá tún kà láti bẹ̀rẹ̀ dé parí káwọn tó ka ìwé eléyìí àwọn padà síbi ìwé halal sex and intimacy àwọn lọ mú àwọn wá ka láti bẹ̀rẹ̀ dé parí láti fi mọ̀ wípé kí ni tí barista ń bá bọ̀ wá lẹ́yìn ìgbà táwọn ka ìwé halal sex and intimacy dé parí àwọn sì wá mú ìwé Garment of Compassion yìí àwọn wá kà á láti bẹ̀rẹ̀ dé parí àwọn wá rí bí Garment of Compassion yìí ó dà gẹ́gẹ́ bí continuation halal sex and intimacy ni so wọ́n nípa àwọn gẹ́gẹ́ bí Garment of Compassion yóò ṣe kí ni ó dà gẹ́gẹ́ bí continuation halal sex and intimacy ni wọ́n á nítọ̀ gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú lórí iṣẹ́ tá a kà parí nínú ìwé halal sex and intimacy bẹ́ẹ̀ làwọn ṣe rí ìwé yìí torí àwọn tá a bá fẹ́ pè wọlé 09072386975 09072386975 so wọ́n nítọ̀ ìwé yìí wá sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó jọ mọ́rọ̀ ìbálòpọ̀ àti ìmọ̀ wà pẹ̀lú ara ẹni láàrin ọkọ àti ìyàwó wọ́n ní irú àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó sì ṣe pàtàkì ní tó jọ wípé èèyàn ò gbọ́dọ̀ má sọ gẹ́gẹ́ bí àfẹ́sìn àtẹni tó mójútó àlámọ̀rí ìgbésí ayé lọ́kọláya. wọ́n wá ní wípé torí pé téèyàn ò bá sọ nípa bí Ọlọ́run ọba àlejò láṣẹ làákalẹ̀ àti bá Nábì sallallahu alaihi wasallam ṣe fẹ́ jẹ́ kó rí àwọn èèyàn wa ó máa lọ kọ́ níbòmíì lọ́nà tọ́lọ́run ọba àlejò láò fẹ́ jẹ́ kán gbà ṣe lọ́nà tí Nábì sallallahu alaihi wasallam náà ò fọwọ́ sí kán gbà ṣe. ló ṣe jọ wípé a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ ní nǹkan táwa náà lè fílẹ̀ fáwọn èèyàn pẹ́tọ̀ ní táwa náà kọ́ ní o lọ́nà Islam wọ́n fún wa tẹ̀síwájú nínú táwọn kọ nípa ìwé yìí wọ́n ní wípé àwọn ẹlòmíín bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n sọ wípé obìnrin ò lẹ́tọ̀ọ́ sí kó dámira tọkùnrin àtobìnrin bá súnmọ́ra wọn àwọn ẹlòmíín nínú àwọn tá a jọ jẹ́ ọmọ ìyá nọ́ọ̀sì náà ni ó ní pé tọkùnrin bá ti gbádùn ara rẹ̀ kó mọ bá tiẹ̀ lọ kò sí èyí tó kàn pẹ̀lú pé bọ́yá obìnrin òun náà rí gbádùn látara ìbálòpọ̀ àbí kò rí gbádùn látara wọ́n lé léyìí kìí ṣe tí ó bójúmu nínú ẹ̀sìn eléyìí kìí ṣe tó correct torí wípé ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin ní tó jẹ́ pé àwọn méjèèjì gbọ́dọ̀ ṣe kí ni àwọn méjèèjì gbọ́dọ̀ gbádùn bẹ́ẹ̀ látara rẹ̀ ni sọ́nítọ̀ àmọ́ tó ṣe pàtàkì ni pé téèyàn bá fẹ́ tírìtì irú àwọn ọ̀rọ̀ báyìí ẹni tí ó bá tírìtì ẹ̀ ó gbọ́dọ̀ lo ìtìjú tí ẹ̀sìn pa wá ní láṣẹ láti lò nígbà tá a bá ń sọ ọ̀rọ̀ báyìí a ní máa ṣe gẹ́gẹ́ bí àwọn tó jọ wípé wọ́n ṣe lẹ́sìn kí àwọn máa ya gbogbo ẹnu láti fi sọ̀rọ̀ àti tó yẹ kó sọ àti tó yẹ kó sọ yóò máa sọ àti tó yẹ kó wí àti tó yẹ kó wí yóò máa wí nǹkan tí ń sọ ní padà wá dá aburú tó pọ̀ kalẹ̀ sílẹ̀ tó sì jọ wípé tó fẹ́ ṣe ni kó fẹ́ tún àwùjọ ṣe ni látara èèmọ̀ lè wá ní ìtìjú níbi ọ̀rọ̀ sísọ ni yóò tún fi wá fi nǹkan ni yóò tún fi wá dá wàhálà lẹ̀ sínú àwùjọ. sọ àwọn ọ̀rọ̀ tán sọ́pọ̀ gan àmọ́ ká dúró níbi bí yìí lọ́sẹ̀ tòní pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba látàrí àsìkò wa tó ti lọ abẹ́ Ọlọ́run ọba àlékiọlá díẹ̀ tá a kà fúnra wa yìí náà kọ́lọ́n kó má ṣàfiṣe wá láǹfààní kọ́lọ́n kó má dùn wá ní ládàá rẹ̀
láì níbí àti ní ọjọ́ gbèǹde alkiyama. هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه وسلم. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله. Ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́kọ̀ hàn ṣàfihàn onírànran ìṣòro làwọn lọ́kọláya kojú nínú ìgbéyàwó.